ohun tó ṣẹlẹ̀ londo yìí o ẹ̀gbọ́n gé orí àbúrò rẹ̀ londo aráàlú dá ìyà fún ọ̀rọ̀ bá bẹ́yìn yọ. ìṣẹ̀lẹ̀ tó fa ìdààmú bá àwọn aráàlú òdìgbò ní ìpínlẹ̀ Ondo ni èyí tí ọ̀dọ́mọkùnrin kan tí ó jẹ́ ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n gé orí àbúrò rẹ̀ tí ó jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní agbègbè odò Orígbára lọ́jọ́ Ajé. ohun tó túbọ̀ jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ náà burú jáì ni bí àwọn aráàlú ṣe fìdí òtítọ́ múlẹ̀ pẹ̀lú fídíò tí wọ́n yà tí ó sì gbòde kan lórí ayélujára tí ó fi hàn bí wọ́n ṣe ń na afurasí náà tó gbé orí àbúrò rẹ̀ lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó jẹ́rìí sí pé tẹ̀gbọ́n-tàbúrò òun jẹ́ ọmọ ọlọ́pàá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àwílò ní agbègbè náà. nígbà tí BBC Yorùbá kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àyànládé Ọláyínká Olúṣọlá ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó sì sọ pé kọmíṣánná ọlọ́pàá Lawal Adébọ̀wálé ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí kíákíá láti mọ gbogbo ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ búburú yìí. ó tún fi kún un pé kọmíṣánná ti pàṣẹ pé kí wọ́n tarí ẹjọ́ náà sí ẹ̀ka tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn CID fún ìwádìí tó péye. Àyànládé fi hàn pé ọmọ bàbá kan náà ni afurasí àti ẹni tí wọ́n gé orí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó kọ̀ láti fi orúkọ wọn hàn. afurasí náà kú lẹ́yìn ìyà tó jẹ lọ́wọ́ àwọn aráàlú. alukoro ọlọ́pàá sọ pé afurasí náà ti kú lẹ́yìn tí àwọn aráàlú nà án nílùú bàrà tí wọ́n sì lù ú títí ó fi dákú rọgbọdàn lẹ́yìn tí wọ́n bá a pẹ̀lú orí àbúrò rẹ̀ lọ́wọ́. ó ṣàlàyé pé àwọn ọlọ́pàá gbà á lọ́wọ́ àwọn aráàlú wọ́n sì gbé e lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n níbẹ̀ ni ó ti jẹ́ Ọlọ́run nípè. bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì ti kú, Àyànládé fi dá wọn lójú pé èyí kò ní dí ìwádìí lọ́wọ́. àwọn yóò sì tẹ̀síwájú nínú ìwádìí wọn láti mọ gbogbo ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. ìròyìn náà wá láti ọ̀dọ̀ BBC Yorùbá, àwa kàn ṣe aláyàálò rẹ̀ ni. ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe kí ẹ láìkì kí ẹ sì máa tẹ̀lé wa. tẹ́yin bá wá fẹ́ kó jẹ́ pé gbogbo ìgbà táwa bá ti wá upload tuntun ẹ̀yin fẹ́ máa kọ́kọ́ jẹ́ ẹni àkọ́kọ́ tó máa rí, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe.